ẹ̀nà o láńlọ́ọ̀dù tí karamáyélégbé ẹjẹ́ doríkodò kẹ́ẹ̀rọnú ara yín. Ẹ rántí pé ẹbí mọ sílẹ̀ tí ọ̀rẹ́ yìí òdì sọ́fẹ́ gbélé tẹ́ ẹ kọ́ lọ ni. Ilé tá a gbọ́ pé ẹ̀sẹ̀sẹ̀ kọ́ átúnlẹ̀ẹ́dógún olé yìí mọ̀ tún ni. Tẹ́ ẹ wá ní wípé èròjà ìkọ́lé wọn ẹ fẹ́ fowókówó lé nírú àsìkò tá a wà yìí. Àwọn ayálégbé yín wọ́n sọkúnsọkún wọ́n sì tún bẹ̀ yín. Ọ̀sẹ̀ kan péré lẹ́nìkan fi kẹ́rù kan sì mọ́ gboko bòmíì lọ. Wọ́n ní kò síbi táwọn fẹ́ lọ, ẹni kò sí ń tọ́kàn yìí. Ẹ̀nà o ìyàwó láńlọ́ọ̀dù lójoojúmọ́ lẹ́ ń pè pàdé. Alọ́mọ tó bá ṣeré lórí bákònà kọ̀ yọnu kí ló dé. Ilé ayé tẹ́ ẹ wá tẹ́ ẹ mú nǹkan kan wá sẹ́ẹ̀rò pé ẹ fẹ́ gbélé lọ ni. Ẹ̀ní gbélé lọ ibì kankan láéláé mò ń sọ fún yín ẹ̀yà lọ yíwà padà. Ènìyàn tó kọ́lé ó ti mọ ohun tó fẹ́ ṣe lórí ilẹ̀ tán tí ìkọ́lé sí wọ́n lè fi dára rẹpẹtẹ ẹ ṣọ́ra.